lẹ́ni ìwé máa ní Ondo ni mo ti wá tí mo dẹ̀ máa ń ṣe competition pẹ̀lú wọn wọ́n dẹ̀ máa rí nǹkan tí mo máa ṣe but nǹkan tó wà bẹ́ẹ̀ ni pé àwọn ẹmọ̀ ní ayé ìgbà tí àwọn bàbá yẹn bẹ̀rẹ̀ iṣẹ́ ńgbà yẹn ojú dúdú sojú yẹn náà làwọn náà sì máa fi wò that time yìí wọn ò ní believe lórí àwọn ọmọ tó ń ṣe ń bọ̀ ní táìmì pé wọ́n lè ṣe ju bí wọ́n ṣe lérò lọ so àwọn bàbá yẹn wọ́n máa fi igagbága pẹ̀lú àwọn ọmọ kéékèèké tó yẹ kán gbé sókè but we thank God for now this time around gbogbo ẹ ti ń níyànjú àwọn bàbá yẹn kò fúnra wọn tí wọ́n á gbà pé àwọn ọmọ yìí lè ṣe pé ká fi wọ́n sílẹ̀ kàn ṣe torí pé ní Ògùn tó bá rí Ògùn state wọ́n gbà fún àwọn ọ̀dọ́ wọn ní àwọn Ògùn state gbogbo wọn fi di èèyàn tó jẹ́ olókìkí táwọn náà bá lè ṣe ní Ondo state ní ẹ̀ńtà even kì í ṣe ní inú tíátà nìkan even broadcasting everything tí wọ́n bá lè gbà fún àwọn tó ń bọ̀ ní ẹ̀yìn wọn àwọn yẹn náà máa wá fa àwọn bàbá yẹn tí wọn ò tí ì rí wọn máa fà wọn dìde so wọn ti náà ń ṣe gbogbo wọn ti ń gbà pé ẹ jẹ́ káwọn ọmọ kékeré òṣètò Yorùbá ẹ̀yin àgbàlagbà lẹ́pọ̀ pé orò tíyan bá ń ṣe tí ò bá fi wọn kò ní pẹ́ parun so ó ti wá kò lè parun mọ́ báyìí lóńdó sí lágbára Ọlọ́run pẹ̀lú ìrànlọ́wọ́ ẹ̀yin àti àwọn èèyàn kan iṣẹ́ yẹn máa dà ní Ondo State. ó dà ẹ ṣe gan ni lórí ọ̀rọ̀ tẹ́ sọ lẹ́ẹ̀kan pé àwọn bàbá yẹn ń gbà yẹn àwọn bàbá náà ńgbà tí mo interview wọn ní àwọn ọmọ ní ò fẹ́ máa pọ̀ wọ́n síṣẹ́ báyìí wọ́n ní wọ́n fẹ́ máa lo fèsì wọn mọ́ ṣùgbọ́n àwọn bàbá tó máa ń gbé ètò yìí lọ́wọ́ yìí lágbára Ọlọ́run á kọ̀ wọ́n náà lára àwọn ọmọ náà ti wá ń sọ báyìí pé ẹ̀yin bàbá ẹ fọkàn balẹ̀ láìpẹ́ láì jìnnà wọ́n fẹ́ máa lò yín nítorí pé most of my movie mo ń lo àwọn bàbá yẹn ẹ rí iṣẹ́ kan tí mo yà tí ò ti jáde rárá ẹ rí pé mo lo àwọn bàbá yẹn láti lè jẹ́ kí àwọn náà mọ̀ pé lóòótọ́ àti lórí Ondo State ẹ rí pé ńgbà tí mo ya iṣẹ́ yẹn mi ò pe ẹnìkankan wá láti Èkó because mo ní ìgbàgbọ́ pé Ondo State tá a wà ń bí yìí a ní ìmọ̀ yẹn ṣùgbọ́n àwọn ti kó àwọn máa fi wá jẹun Ondo State ń bí yìí wọ́n máa gbé billions lé wa lórí wíárà sí nǹkan tí àwọn Ondo State lè hàtẹ̀ àwọn gan ò lè hàtẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ tiẹ̀ sọ àwọn òótọ́ ṣùgbọ́n tó bá wá ní ká wá máa sọ báyìí Ọlọ́run ti fún yín ṣe ẹ̀yin náà ti lọ káàkiri ẹ ti bá àwọn ọ̀pọ̀lọpọ̀ ṣiṣẹ́ níwọ̀nba ìgbà tó jẹ́ pé ẹ bá wọn ṣiṣẹ́ yìí ǹjẹ́ ẹ tẹ̀ lè gbìyànjú láti sọ àwọn nǹkan tó jẹ́ pé ojú yín ti ọjọ́ tó jẹ́ pé ẹ wò ó pé ta ló tẹ̀ ní kí n ṣiṣẹ́ yìí ó ti dojúrú torí tán bá ní kí n máa sọ èmi náà ti rí ọ̀pọ̀lọpọ̀ gẹ́gẹ́ bí producer o ṣùgbọ́n gẹ́gẹ́ bí ayàwòrán kí làwọn kan tí ojú torí ọmọ yìí tó wà níbí tó ń yàwó àìkú tó bá ní kó máa sọ pọ̀ ìtẹ̀sílẹ̀ tá a tójú ẹ nígbà tá a ya iṣẹ́ tá a yà tán yẹn ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọ̀gá kí làwọn tó bí ṣe. ó tiẹ̀ pọ̀ lóríṣiríṣi náà ó pọ̀ lóríṣiríṣi but ìkan tó méjì ń bẹ ló dùn mí díẹ̀ a lọ ya iṣẹ́ yẹn ní Ọ̀yọ́ ìlú Ọ̀yọ́ láti lọ ya ọ̀gá wa kan ló lọ direct iṣẹ́ yẹn so bá a ṣe wá fẹ́ kúrò lórí sẹ́ẹ̀tì yẹn Ondo gangan ló ní fíìmù yẹn but wọ́n ní kankan tó ń ṣẹlẹ̀ tán fi lọ sí lọ́wọ́ yẹn wọ́n dẹ̀ lọ wọ́n wá fi àwọn sílẹ̀ táìgbà yẹn ní ayé gba Boko Haram nígbà yẹn bá a ṣe ní bá a ṣe rí àwọn pípù yẹn nìyẹn tán ya wọlé wò oníkálukú sá eré ni ìyẹn wà lára tó dẹ́rù bà mí ọjọ́ kan náà mo lọ bá Òkìkí fíìmù ya fíìmù